máa kọ́ wa bá ṣe lo just 15 naira láti fi get rid GBEREBI táǹpé ní stretch mark. Ṣùgbọ́n ká bí tẹ̀síwájú ẹ kọ́kọ́ wa subscribe sórí channel yìí. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé ẹ ti subscribe, ó ti dá mi lójú pé ẹ máa subscribe, bọ̀dá tó wò mí ẹ máa subscribe. Ìjẹ́ ìṣẹ̀ mọ̀ pé best Yoruba YouTube channel lẹ́wà yìí. Tí ẹ ti lè lo àwọn natural remedies láti fi cure àwọn issue kìkìkì kan kò tí ẹ ná yín lówó rárá. Ẹ kàn máa mú àwọn kan kéékèèké nínú ilé ẹ̀dẹ̀ máa kó papọ̀. Tó bá jẹ́ pé first time yín nìyí tẹ̀ wò channel yìí, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, pàápàá jùlọ lórí fídíò tá à ń ṣe yìí. Kí ni kan tí à ń pè ní GBEREBI? Táwọn òyìnbó máa ń pè ní stretch mark. GBEREBI jẹ́ àwọn kan tó máa ń ṣe síyàn lára. Ó wà lára òkú, yóò wà lára òkú tó máa ń ṣe síyàn lára tímítímí báyìí. Nǹkan tí GBEREBI jẹ́ nìyẹn. And kí ni kankan yẹn tó máa ń fa GBEREBI síyàn lára? Ó ní pé kéèyàn sanra tẹ́lẹ̀, one of the sudden kó wá slim, kò sí GBEREBI máa wà lára ẹ̀. Àbí ẹni tó slim tó wá sanra, tó dúdú, tó tún wá lọ lo cream fún fẹ́ bleach tẹ̀ máa wà lára ẹ̀. But with 6 things, máa kọ́ yín tẹ̀sí lè get rid GBEREBI yẹn kúrò lára yín tí kò ní sí lára yín mọ́. Or with just 15 naira, ẹ máa kàn lọ sí just 15 naira péré, ẹ máa fi get ẹ̀. Tẹ́lẹ̀ pé gbogbo ara yín ẹ̀dẹ̀ máa gbé wow. Tẹ̀bá ṣe ń lò gan-an yín kó máa gbé wow, this is my skin. Bá ṣe máa lọ nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tí mo dárúkọ. Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni ginger. Ginger yìí oríṣi méjì ló wà. Ìkan wà unti-grounded, that one is powdered ginger, and the other one is unti-grounded. Ìyẹn ti ẹ lè grounded fúnra mi ẹ lè lọ. So this is it. Ṣètìlì mo ti ground tèmi báyìí o pé a máa mú tablespoon kan, a máa bọ ẹyọ kan níbẹ̀ báyìí. Can you see? Just one. Just add it. First one, and the second one is also wẹ́wẹ́ lime. Ẹ máa gé sí méjì. So ẹ máa fún ẹyọ kan sí. And ẹlẹ́kẹta ó ní toothpaste. Ẹlẹ́kẹ̀rin tí a bá ní olive oil, a máa lo eléyìí, epo ẹja. A fún sílẹ̀ pẹ̀lú olive oil wa tí àwa mọ̀ sí epo ẹja, a máa fún un náà sílẹ̀. Tá bá ti dà gbogbo àwọn nǹkan tá a fẹ́ lò, tá bá ti dà sínú ike, a máa mix ẹ̀ dáadáa, a máa make sure kó mix papọ̀ dáadáa. So tá bá ti mix ẹ̀, ẹ sì rí tí mo ṣe mix ẹ̀. So a máa make sure pé a pò dáadáa, a pò pọ̀ dáadáa. So next thing tí bá ṣe máa apply, instruction yẹn gangan ló ṣe kókó, mixture yẹn kò ń ṣe kókó, but instruction yẹn tẹ́ ṣe máa apply yẹn gangan ni. Ẹjọ́ ẹ lísì dáadáa kẹ́ gbogbo ṣe máa apply. Tẹ́ bá ti wá mix ẹ̀ tán, ẹ kàn máa ọwọ́ yín lẹ fi máa ṣe, ẹ kàn máa fọwọ́ yín ṣe báyìí. Just rub it like this. Mi ò lè ṣíkùn mi torí ẹ̀ ló jẹ́ kí n fi síbí báyìí. Ibi tí stretch mark yẹn bá wà gangan, ibi tí GBEREBI yẹn bá wà, ibẹ̀ lè máa fi pa. Ẹ máa fi pa dáadáa, ẹ máa jẹ́ kó wà lójú ẹ̀ bí paste, láti paste nǹkan sórí ẹ̀. So ẹ máa fi lẹ̀ kó lo 3 minutes. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kó lo ju 3 minutes lọ o. Kó má jẹ́ pé nǹkan tó kọ́ wa lórí YouTube la fẹ́ ṣe o. Ẹ má jẹ́ kó lo ju 3 minutes torí àwọn nǹkan tá a fi sí yẹn, torí mentor yẹn ó máa affect skin yín. Ẹ má jẹ́ kó lo ju 3 minutes lọ. After that 3 minutes, inú tí màá go to dry mọ́, ẹ máa gbé omi kan omi warm tó warm ní kó ṣe kókó gbóná jù. Ẹ máa fi fọ̀, ẹ rọra fọ̀, ẹ bá ti fọ̀. Àmọ́ wá mú. Mo ṣe fọ̀ tán yìí, ẹ rí pé ẹ̀yin náà ti rí pé ó dà pé èèyàn fọ̀ nǹkan tí a níbẹ̀ sọ. Ẹ máa mú shea butter yín, òrí. This is it, òrí. This is òrí. Ẹ máa bù ń bẹ̀ báyìí. Ẹ máa pa like ẹ máa fi pa báyìí.
orí yẹn ẹ rub ẹ sọ́wọ́ yín dáadáa. Ẹ rub orí yẹn sọ́wọ́ yín dáadáa. Àti kó bá dé sórí ẹ lè lo Vaseline. So mo wà 100% sure kò ṣe pé nǹkan tí ó dá mi lójú gidi ni pé ó máa ṣiṣẹ́. Within 2 weeks ẹ kàn padà wá bá comment sórí fídíò yìí tó bá ṣe ṣiṣẹ́ sí. Ẹ dẹ̀ sọ fáwọn èèyàn káwọn náà máa wo fídíò yìí wọ́n lè rí ìwúlò nǹkan tí mò ń sọ. And there's another video tí mò ń náwó sí eléyìí gangan. Tẹ́ bá wo òun náà ní ìwúlò tó máa ṣe fún yín gan this video. And fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa lénìí lórí YouTube yìí, ẹ bá subscribe, ẹ comment, ẹ like. So kò ní jù báyìí lọ lórí Dudu Flix TV lénìí. Orúkọ mi ni Àdùnní.